ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ wùsà ọdọọdún làárọ̀ obì lórí àtẹ bọ́dún bá ti dún pẹ̀lẹ́gùn àgbábọ̀ tuntun wọ̀ a kí ọmọọba Adéoyè Owólabí Àbẹ̀fẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó méde pètò pegedé ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá pé ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún 50 ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ ẹ sọdún ọdún yìí ẹ ṣe tẹ̀mí nínú owó ọlá àìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ ìyẹn ọlọ́fà mọ́jọ ọmọlálọ́mí àbísùjó ìjà kátàkìtì lóró tọfà ìjàkẹ́ ìjàkàtà ń jà lọ́fà lọ́jọ́sí ó ló sojú ebè ó sojú poro nínú okun ìbá sojú olóko ìbá làwọn ọmọlálọ́mí mórí mo dásà là lápá ìyẹ̀rọ ọ̀kẹ́ mórí mo dásà là lọ́bẹ̀ ẹ̀ sì rọ́ra là mí ẹ̀mọ́jọ́ ó dilẹ̀ lápá mi ìjà kátàkìtì lóró tọfà ẹ kú oríire ẹ kú ayọ̀ ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún ẹ ṣe nínú owó ọlá àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó broadcasting television ó là kí n pé ẹ sọdún ọdún iná ẹ ṣe tẹ̀lé. ẹ ǹlẹ́lẹ́ aláré ìjì ọ̀sá ọmọ amúrin kan dọ́gba agogo ẹ ǹlẹ́lẹ́ ajérò ẹ ǹlẹ́lẹ́ ọwárangún mo kí gbogbo yín nífẹ̀ẹ́ òdáyé mo kí ní Ọ̀yọ́ máa Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ ǹlẹ́ o Ògbómọ̀ṣọ́ ajílété mo kí gbogbo Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ Ìjẹ̀bú Alárẹ̀ Oǹdó Ẹ̀gẹ́ Èkìtì Kété Ẹ̀gbá ọmọ asẹ́yìn orò kó tó sẹ́tẹ̀ eégún Àkàndọ̀rọ̀ Awíkókó ló kọ tèmi Àjàó Àró Awíkókó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe mo kí nínú ilé yìí mo kí lẹ́ẹ̀dẹ̀ yìí nbèkìbè tẹ́ ti láǹfààní láti máa wò mí ọ̀rọ̀ Ọ̀yọ́ ìtàn Ọ̀yọ́ ìjàngbọ̀n Ọ̀yọ́ wàhálà tí Ọ̀yọ́ ń bá ká ogun tí Ọ̀yọ́ fẹ́ jà tí wọn ò lè ṣẹ́ torí pé kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ ní kọ̀gbákọ̀gbá yìí ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Àdìsá ọmọ Aládìkún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ sílé Ifẹ̀ ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ ń bẹ̀ wọ́n wá ní kábíyèsí Aláàfin ọba Òwò Adé wọ́n ní àwọn ní Ìgbòho bú nífẹ̀ẹ́ nítorí eléyìí gbogbo ọmọ Ọ̀yọ́ tó bá ti rí Ìgbòho wọn ò gbọdọ̀ bá Ìgbòho ṣe mẹ́bàá lè kàn lóògùn kí wọ́n kàn lóògùn mo wá wò wípé ńbo la bá gungi ńbo la bá sọ̀kalẹ̀ kí la bá lọ kí la bá bọ̀ gbérin ò gbérin ṣe débi ìsòkò tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ní rí a sì bàjẹ́ ṣe bí tòun là ń wí a sì búburú ẹ̀kú aráfu bọ́ bá ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn ó ṣe bí tiwọn lọ ń sọ wọn á lọ́rọ̀ mi ní sọ ìwọ sì rétò rí tí wọ́n rò kọ̀ọ̀kan ìgbésí ayé Táyé ọ̀kan ti Kẹ́hìndé tìdòwú ọ̀kan tàlàbá kóńkó jábele kálukú ń ṣe tiẹ̀ kálukú wálé ayé tiẹ̀ lọ́tọ̀ kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ ọkọ̀ èèyàn méjì ni kì í parẹ́ láéláé ẹ̀ ń tẹ̀lúdú àtẹni tó túlù ẹ̀ ń bàlújẹ́ àtẹni tó tún lù ṣe ọkọ̀ wọn wà nínú ìwé ìtàn ọba tó jẹ tìlú tòrò ó ló kọ èyí tó jẹ tí gbogbo nǹkan dàrú dàpọ̀ ń bí tọ̀yọ́ ó ló kọ àkí gbogbo yín o ẹ̀yin ọmọ Ọ̀yọ́ wọ́n wí bẹ́ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ máa takò àwọn èèyàn kẹ́ ẹ jáde kẹ́ ẹ máa takò Ọọ̀ni kẹ́ ẹ jáde kẹ́ ẹ máa takò Àpèrè Oòduà kẹ́ ẹ jáde kẹ́ ẹ máa takò Ilé Ifẹ̀ ogun tí ò lè ṣẹ́ni tẹ́ ẹ̀ lè ṣẹ́ni náà o ẹjá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ká má lu àmì fàágùn ìdí ni pé nínú ètò tí mo ṣe kọjá mo yan fẹ́rẹ́ nínú ọ̀rọ̀ Ìgbòho pẹ̀lú Aláàfin àtọ̀ọ̀ni ṣé ẹ mọ̀ pé ọ̀tá ẹni ọ̀rẹ́ ọ̀tá ẹni tàbí ọ̀tá ẹni ọ̀tá làá fẹ́ kó jẹ́ sí ọ̀rẹ́ ẹni bí ọ̀rẹ́ ni ò bá wá lè mú ọ̀tá ẹni lọ́tàá ní fi dìjà tí fi dogun
lóòótọ́ ni mo gbà pẹ̀lú yín pé Aláàfin ti rí Ọọ̀ni gẹ́gẹ́ bí ọ̀tá. Ó wá wò ní wò pé kò yẹ kẹ́ni tó bá ti bọ́ òun ṣe kó bọ́ Ọọ̀ni ṣe. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ gbà tó jẹ́ pé a máa fẹ́ láàyò nípọ̀sìn. Àwọn èèyàn ká máa jókòó níjókòó wípé bọ́ ọ bá ti mọ̀ pé ó ṣe tèmi mọ́ ṣe tiẹ̀. Láì fàágùn, láì lo àmì fàágùn fún. Nígbà tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ sí ọ̀dọ̀ bàbá Olúgbọ́n, ó dà pé bẹ́ẹ̀ wọ́n gbà dọ́dọ̀ Aláàfin. Wọ́n lọ sọ́dọ̀ àwọn ọba, wọ́n lọ sọ́dọ̀ bàbá wọ lọ́wọ́ kí wọ́n tó kàn sí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. As peaceful as he is, as peaceful as he is, Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí Ọlọ́run Elédùmarè fi kẹ́ wa nílẹ̀ Ifẹ̀, bàbá ríra wọn gẹ́gẹ́ bí àkìtàn, gẹ́gẹ́ bí olórí tó rárá gba ẹ̀gbẹ́ sí. Omi tá a dà sẹ́yìn díẹ̀ lánìí tó bá sọ sọ́ọ̀ ni kò wọlé. Ọọ̀ni ò sì rí gẹ́gẹ́ bí nǹkan bàbàrà torí pé àwọn kì í ka nǹkan kún. Ará ilé wa pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ní sọgbẹ̀gbẹ́ dàrùn. Having said that, Ìgbòho dẹ́fẹ̀ unfortunately torí ayẹyẹ ọjọ́ ìbí mi ti ń bọ̀ lọ́nà lásìkò yẹn kò jẹ́ kí n lè wà ń bẹ̀. Torí pé ajá ò ní rorò kó sójúlé méjì, èèyàn ò sì jẹ́rù tẹni ẹlẹ́ni kó fa tiẹ̀ lọ́wọ́. Kéèyàn ó bójútó bísínẹ́sì ó ń bísínẹ́sì kí wúrẹ́ ó fi tiẹ̀ jẹ, kò ní rí bẹ́ẹ̀. Òye yé mi pé ní tó bá ṣẹlẹ̀ láàfin gbogbo ẹ̀ náà làá gbọ́, gbogbo ẹ̀ làá mọ̀. Àsáré sókè sáré sódò kankan ò sí mọ́, gbọ́ngbọ́n kan ò sí àfẹnití bá ń tirẹ̀. Ńgbà tó débẹ̀ gbogbo ètò lọ nírọ̀wọ́rọsẹ̀ torí pé àwọn ọmọ Ilé Ifẹ̀ ò kí ń so ń jàgídíjàgan. Bó bá jẹ́lẹ̀ bòmíì ni Ìgbòho ò ní rí lédè sí. La fi máa ń sọ pé ẹjá ló gbá lé jẹ́jẹ́, àmì yìí ti tó kó lè so. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho débẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó ti léèrè wá, gẹ́gẹ́ bí ọmọ tó gbẹ̀kọ́, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tó jẹ́ pé ìgbésẹ̀ tí Ìgbòho gbé ńlẹ̀mí náà máa ń gbé láwọn àkókò kan. Irú ìgbésẹ̀ wo kí sọ́rí ọmọ wo lẹ́nu èèyàn, kí ẹ má bínú kọ́ mọ́ wo lẹ́nu èèyàn. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní ẹnu tí gbin òun fi bóòṣà ó fẹ́ fi lọlẹ̀, ó sì fi lọlẹ̀. Ẹjá wo fọ́nrán yẹn níbi tó Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti sọ bẹ́ẹ̀, ẹjá gbọ́. Ọba lẹ́yìn ṣùgbọ́n wọn ò tí ì dípọ̀ ní babaláwa ba ẹ̀dá kó déwájú ọba kó ọba wọn bí ẹ̀rí. Téèyàn bá bẹ́rẹ̀ òkè ló gbé kí n tó máa sọ̀rọ̀ lọ. Ìgbé mi lè ó ti fẹnu bóòsà tí mo dẹ̀ ti bẹ òòsà lẹ́yìn torí bẹ́yìn náà ni mo ti bóòsà. Ẹ̀gbọ́n mi ológun dúdú ọba ń bẹ̀bẹ̀ lẹ́wájú lẹ́yìn òòsà ọbẹ̀ lẹ́yìn ni o. Mo wá síwájú òòsà lénìí fúnra ara mi ẹnu mi wọ̀ níwájú. Now kí lẹ tó fẹ́ kí Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe? Níwájú òòsà ẹnu tí gbìn mi fi bóòṣà ó ṣe tán ó fẹ́ fẹnu ọ̀hún lọlẹ̀ níwájú òòṣà. Bá a bá bú ọba lẹ́yìn kò sẹ́ni tí yóò sọ lójú ọba pa abú ọba. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Òwúkúta ń jò ní táwọn wèrè kan fi sọ wípé torí pé mo dọ̀bálẹ̀ síwájú Aláàfin, eléyìí ti túmọ̀ sí pé mo dẹrú Aláàfin. Àwọn tọ́rọ òye tó yẹ òye well
kí wàá ní Ìgbòho sọ tó ìdárin ẹgbàá fà bẹ́ẹ̀ ni dédé pé a sọ̀rọ̀ dáràn lóòótọ́ ọ̀rọ̀ náà ni ó fi tán kí ni Ìgbòho sọ tó imú nínú inú níbí ni Ọ̀yọ́ wá kí ni kábíyèsí sọ lọ́yọ̀ọ́ ẹ gbọ́ lórí ládéládé ládé Aláàfin ọ̀ládé adé aládékun la gbà fáláàfin ṣé rọwá ni lo and behold mo ti sọ bẹ́ẹ̀ rí wípé Ìgbòho a máa kiri ẹ̀ bẹ́ẹ̀ táwa láládékun adé olóròlú la gbà fáláàfin bó wọn ṣe gbà á sọ̀rọ̀ débẹ̀ bó bá tásìkò ìdí ni páwọn olóròlú ni wọ́n ní adé sẹ́sẹ́ fún ṣe mọ̀ pé ọmọ Ọbàtálá làwọn gẹ́gẹ́ bí apètùmọ̀dù gẹ́gẹ́ bí àkàlákọ̀ ọmọ Ọbàtálá ni àwọn náà ládé sẹ́sẹ́ fún. now oríkì lásán ni o àsán pé Aláàfin ò tó bẹ́ẹ̀ láti jiyàn wípé ìran baba ńlá baba mi ni wọ́n gbà fáláàfin ẹjá gbọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ìdùn lẹ́nu mi ẹjá gbọ́ nítorí Sunday Adéyẹmọ Ìgbòho ti wí bẹ́ẹ̀. torí pé ọmọ aládìkún ni mí ọmọ Oòduà original ni mí èmi ní ìyá kan ń kì mí ní bí ń sìn orí mi ń wú ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè dùtà ó ní tàwọn bàbá mi bá wò ó sè o èmi náà máa ń kì ní ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi náà gbà tó gbé fáláàfin orí abẹ́ ọmọ ládé ebi ọmọ ẹ̀kọ́ ló ṣe mẹ́sìn àdúgbò orí la fi ń pàkà ládùúgbò ilé ẹni la fi ń mutí eléko ọmọ aládùúgbò ni mí. ẹ káàbọ̀ padà ládé Aláàfin ọ̀ládé adé aládékun la gbà fáláàfin ìyẹn ló dìjà o ìyẹn ló kù tí wọ́n ń gbé pò yẹ ẹnu lọ́yọ̀ọ́ ìyẹn wọ́n fi ń dún kokò mọ́ Sunday Igboho ìyẹn ni wọ́n fi sọ wípé kẹ́nìkan kọ́ mọ́ bá Igboho ṣe mọ́. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbọ́ gẹ́gẹ́ bí ọmọlúàbí Ìgbòho sì fèsì kámẹ́rà láti sọ fún kábíyèsí Aláàfin pé ń ò búyìn ọ̀rọ̀ oríkì lásán ni wọ́n kì mí ń bẹ̀ ni àwọn akùnyùngbà ló kì mí mo sì fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àwa wọn kì bẹ́ẹ̀ eléyìí ò ní ráńgbá tí ìsàkọ́kọ́ rẹ̀ tí wọ́n kọ́kọ́ kíra wọn bẹ́ẹ̀ tí ìsàkọ́kọ́ rẹ̀ tí wọ́n kọ́kọ́ kí àwọn bẹ́ẹ̀ tí ìsàkọ́kọ́ rẹ̀ tí wọ́n kọ́kọ́ kírú oríkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wà mọ̀ pé ẹ gbádé ẹ ládé tí ìsàdé olóròlú lẹ gbà ẹ já mọ adé ìtọ̀dọ̀ yín bọ́ládé yín ti wá Ṣàngó ọ̀gbẹ́ adé kù ní tápà àbọ̀ gbádé kù tó bá jẹ́ pọ́ gbádé kù ká sọ pádé Ṣàngó lẹ́ẹ̀ mọ́ dé. now gẹ́gẹ́ mo sọ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lélẹ̀ ká mọ̀ lu àmì fàágùn fún rárá ń dẹ́rìn lélẹ̀ ẹ̀já wò ó. iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sisifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Actview Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talé tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé iléeṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn
ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní silver gold farm estate tó jẹ́ ti agview pro limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé silver gold farm estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agfi Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops, and while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now, and as we move forward you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe agview pro limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 agview pro limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa pẹ̀tùkù dédé àgógò yìí ò ń bì kíbi tẹ́ bá ti láǹfààní àti láti máa wò mí láti máa gbọ́ mi. ọ̀dọ̀ bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́ ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì prophet Reuben Àìkọ̀rẹ́ bàbá mo kí pé kú kalẹ̀. ẹ ṣé olóòtú. oríṣiríṣi nǹkan lè dá máa ń dojú kan lé ayé ìkan nínú ẹ̀ là ń pè ní ogun ojú kan bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí a pè lógun ojú kan wọ́n fẹ́ kẹ́ bá mi sọ níwọ̀nba irú ogun wo là ń pè lógun ojú kan bákan náà ọ̀nà wo la lè gbà bọ́ kúrò nínú ogun ojú kan. ogun ojú kan jẹ́ ogun amúnilẹ́rú ogun amúnisìn ogun afàsìkò ẹni ṣòfò ibikíbi tí wọ́n bá ti ń fi ogun ojú kan bá èèyàn jà èèyàn máa sáré yóò máa gbìyànjú yóò máa làkàkà yóò máa ṣe gbogbo ipá tó lè ṣe ṣùgbọ́n àṣeyọrí ò ní sí ńbẹ̀. ẹnikẹ́ni tí ogun ojú kan bá ń bá jà ń tẹ́ ṣàkíyèsí ni pé yóò máa ṣiṣẹ́ bí erin yóò máa jìjẹ ìlérí yóò máa kówó ńlá jọ ṣùgbọ́n kò ní ní tí ó fi ṣe. but ogun ojú kan ó dàbí atẹ́gùn tí èṣù ń fẹ́ tàbí tí ogun ìdílé ń fẹ́ sí ni. ogun yẹn ló dé bá Abrahamu ogun ojú kan yẹn la máa ń pè ní ogun àníjẹ́ kó lọ ogun amúnilẹ́rú ogun àníjẹ́ kó ní dàgbàsókè ó dàbí ọmọ kékeré tá a bí ó yẹ kó máa wọ́ kó máa rákòrò kò rákòrò ó yẹ kó dìde mọ́ nǹkan kò dìde ó yẹ kó máa rìn kò rìn ó yẹ ó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ogun ojú kan ni o kò ní lè kó lójú kan and then àwọn kan wà tó máa ń ta ọfọ ogun ojú kan náà sí tó yẹ pé wọn á kàn rán ọfà stroke sí wọn ni ìmí láti dá wọn gúnlẹ̀ ìmí àìsàn tí wọ́n kàn máa wádìí tó ní rí òun náà fi ń dà and then gbọ̀n bá tarú nǹkan bẹ́ẹ̀ sí yàn èèyàn wà lójú kan ẹlòmíì iṣẹ́ tó ń ṣe ó yẹ kó láṣeyọrí yóò ní gbéga kò ní gbéga. ẹlòmíì kó tó di pé yóò ní gbéga wọn láti kú níbi tó wà yẹn bọ́ síbòmíì wọn ò ní jí ó lè kúrò. bẹ́ẹ̀ ni ẹlòmíì ìrìn àjò ló wà lóòótọ́ ṣùgbọ́n ogun ojú kan láti lù ibi ó ti kú ò láti ìletò tó ti kú ò láti fámìlì tó ti kú ò wọ́n ń fi ojú kan mọ́nítọ̀ ẹ̀ àwa á máa sáré á máa ṣe gbogbo tó lè ṣe kò ní rí ṣe ogun ojú kan ni. náà ẹni tó ogun ojú kan bá ń bá jà ọ̀nà àbáyọ wà ó ní Jésù ó lè yanjú ẹ̀ nípasẹ̀ wòlíì tọ́lọ́ ń bá fi rán torí wòlíì ti pọ̀ nú ayé gbogbo ala ti bá wòlíì mi pàdé àwọn kan ní àwọn ti bá pàdé àwọn tí bíbélì sọ̀rọ̀ wọn ń bẹ nínú ayé bẹ́ẹ̀ ni and then n tó wà ń bẹ̀ ni pé èrí tá a bá ti ní yóò jẹ́ àmọ́ bá a ṣe wà bá a ṣe dí pẹ̀lú ẹni tó nírú èrí tá a ní ìgbà míì wà tó yẹ pé ẹni tí ò lè rí tá a ní wòlíì tí ò lè rí tó dẹ̀ sọ̀rọ̀ ẹ fún kò fìgbà kan lè rí yẹn rí yóò kàn máa wò ni ṣùgbọ́n
Jésù ó ti fi rán àwọn kan nínú àwọn tó fi rán ni mo wà a pọ̀ bẹ́ẹ̀ o kì í ṣèmi nìkan o ṣùgbọ́n n ta béèrè rèé kí ni wọ́n béèrè pé kí lọ́nà àbáyọ àwọn èèyàn tá à ń gbọ́rọ̀ yìí tá a wà lógo ojú kan ṣáà ṣe tán fọ́nà àbáyọ ṣé à ń wá ojútùú sọ́nà àbáyọ tá a bá ń wá ọ̀nà àbáyọ rèé ẹja wojú Ọlọ́run lórí ti ń ṣe wá kí ló ń ṣe wá ẹja wojú Ọlọ́run ìgbọ̀n bí kán tó bí Jésù láti sọ pé Jésù ni ó máa jẹ́ àsọtẹ́lẹ̀ wá látọ̀run pé Jésù ni ó máa jẹ́ àǹdẹ́gbọ̀n bí orúkọ yẹn náà ń pè ó wá túmọ̀ sí pé tá a bá wojú Ọlọ́run ọ̀nà wo lè tọ́ láti kúrò ní ògójú kan á dẹ̀ lè bọ́. nípa ìwádìí nípa àsọtẹ́lẹ̀. nípa bàbá ẹ máa sọ wípé kò di dandan ìgbà táwọn èèyàn bá fojú kàn yín. bẹ́ẹ̀ni kí wọ́n tó wá ojú Ọlọ́run pé ẹ máa ń sọ̀nà fún yàn lórí fóònù. bẹ́ẹ̀ni ẹ bá ń sọ fún ọ kẹsì sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá yín sọ ẹ mọ̀ tabaníká sọ̀rọ̀ a ní lè ṣàlàyé ẹ̀ tán bí wọ́n lè láǹfààní àti. bẹ́ẹ̀ni ìdá kan gbogbo àwọn tí wọ́n ń pè mí tí wọ́n ní ẹ̀rí through page yìí àti káàkiri wọ́n máa ń pè mí lórí fóònù àǹdẹ́ bá bá pè mí ń sọ fún ọ á dẹ̀ ṣe ń tọ́lọ́ ń bá wí Ọlọ́run ó dẹ̀ gbọ́ ẹ̀yin náà Ọlọ́run ó gbọ́ tí ẹ kú olójú kan gbogbo ọmọ yín tán dè mọ́lẹ̀ wọ́n kú olójú kan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí rè lórí WhatsApp 070 84 74 20 61 070 84 74 20 61. nọ́mbà bàbá wòlíì náà lélẹ́yìí lẹ́ẹ̀kan sí 070 84 74 20 61 àlàáfíà ní fún yín. ẹ kálẹ́ o gbogbo ọmọ Yorùbá káàkiri ọkọ àtàrọ bàbá mi Olúgbọ́n bàbá dáadáa ọ̀nà pè mí sìn adéọpẹ́ lóríṣà wọ́n wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ pé mò ń bú àwọn nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà mi ò bú yín o kí ni mo fẹ́ bú yín fún ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n wá sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo yẹn mọ̀ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ gbogbo alamọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ọmọ fi ẹnu sọ̀rọ̀ sálàfin Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ní mí so bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn so wọ́n á ní ládé Aláàfin ò ládé adé aládìkún lágbàtà fàlàfin bí wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn orí adé ọmọ aládé odi ọmọ aládé sẹ́sẹ́ fún bí wọ́n ṣe ń kí wàánu agboolé aládìkún nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀ Aláàfin sọba kékeré tí máa mọ̀ bú wọn mi bú wọn o kábíyèsí mi jẹ́ bú yín o ìṣẹ́ bẹ́ẹ̀ o so bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Onírìṣà ni àwọn oníyewì ń kì mí ní ọmọ aládìkún so mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì ti ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa Onírìṣà alálàáfíà ni wọ́n láti wọ́n jẹ́ alálàáfíà ni mo ti bú wọn rí mo tún wá wọlé wọ́n tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún wọ́n tún ń kì mí lójú wọn ó tún sọ̀rọ̀ mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọọ̀ni bàbá tó wá fàyè gbà mí wọ́n tún celebrate mi wọ́n pe gbọ́ba ńlá lájọ wọ́n ní kí wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi so mo ní nítorí yẹn ó jọ mí lójú mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa Aláàfin kí ni mo fẹ́ bú wọn fún kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwọn. ẹ̀yin kọ́ yìí bí àṣà wọn ti ń ṣèrírí ayé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o n ò bú yín o Ìgbòho lòun ò bú yín o ọ̀rọ̀ oríkì ló jẹ jáde àwọn èèyàn wọn ń kí mi mo sì fẹsẹ̀ rẹ̀ fìdí ẹ̀ mọ́lẹ̀ pé lóòótọ́ àwa ni wọ́n ń kì bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ kí ni tá a máa rí Ọ̀yọ́ tó dọ̀bálẹ̀ sínú wọn lóṣù Ọ̀yọ́ gbọ̀nà àrà míì tuntun yọ wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sígbò ọba wọn tó ní Ìgbòho ti ṣẹun Ìgbòho ti bú òun ṣé yọ ọ̀nà Ìgbòho ni kí ni mo ń sàwọn èèyàn yìí gan ọ̀nà wo ló gbà dẹ́yẹ sígbò Aláàfin bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ according to fídíò tí mo fẹ́ play yìí Aláàfin bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí wọn láéláé gbọ́dọ̀ bá Ìgbòho ṣe mọ́ o làwọn náà bá láwọn ò ṣe Yorùbá nation mọ́ ìpàǹpà rẹ̀ ó lóun pajá ọjọ́kọ́jọ́ tí ajá bá ti kú lè pa náà rọrùn òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ wọ́n ṣe Yorùbá nation o wọ́n ṣe Yorùbá nation o làálàá tiwọn ni wàhálà tiwọn ni
torí pé gbogbo ọmọ káàárọ̀ òjíire ló ti yín Yorùbá nation nù fún wọn. bí nǹkan bá fẹ́ rúwú kẹ́ Oòduà nation ni yóò jẹ́. ṣé ẹ gbọ́ sà ṣé ẹ gbọ́ mọ̀ láì dènà pẹ́ nítorí àkókò wa. ẹ já wo fọ́nrán yìí tàbí ká gbọ́ voice yìí. ọ̀rọ̀ táwọn ọmọ Ọ̀yọ́ sọ tí wọ́n ní ọba àwọn sọ pé káwọn ó ṣe ìṣe tí wọ́n ní ọba àwọn sọ pé káwọn ó ṣe ẹja àjọgbọ́. God bless you. ẹ kú dédé àsìkò yìí o àwa ń fi àsìkò yìí àwa sí ajé ọmọ Ọ̀yọ́ tá a wà nínú ẹgbẹ́ ìfẹ́ lódùn àti Yorùbá nation Ọ̀yọ́ township à ń fi àsìkò yìí sọ fún yín pé àwa ò ṣe mọ́ àṣe mọ́ in the sense that ọ̀rọ̀ sí olóyè lọ sọ ní ọ̀dọ̀ ọ̀nẹ́ ọ̀rọ̀ yẹn ti dá wàhálà sílẹ̀ àwọn bàbá wa sì ti pè wá ó sì ti dá wàhálà sílẹ̀ nínú ìlú wa àwọn bàbá wa sì ti pè wá pé ó tó gẹ́ fáwọn gbọdọ̀ rí wa ń bẹ̀ mọ́ so kò jẹ́ bó ṣe jẹ́ o. gbogbo àwa ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọdé ọmọ Àtìbà àwọn ọmọ kú bàbá yèyé gbogbo apáta káàǹsì Yorùbá nation nílùú Ọ̀yọ́ l'Aláàfin ti ránṣẹ́ pé pátá wọn ní ká lóò dá dúró báyìí títí tá lóyún olóyè olúwàfẹnu wọn gbọlẹ padà ní ọ̀dọ̀ Aláàfin padà wọn ní bẹ́ẹ̀ kọ́ gbogbo wa pátápátá àṣẹ Yorùbá nation mọ́ o gbogbo wa bá ṣe lé lọ́gọ́rùn-ún níbí báyìí nísìn ni wọ́n pè pátá nílùú Ọ̀yọ́ àṣẹlẹ̀ kó lọ́dọ̀ Aláàfin gan nísìn ni. so bákan náà bí àtìlé àtòkò èmi tí mo sọ̀rọ̀ ìyẹn kíkà tí mo jẹ́ alága ní gbogbo Ọ̀yọ́ so àtìlé àtòkò ọ̀dà tí wàá pé n ti ń jẹ́ Yorùbá nation anybody wa àlẹ́gbọ̀mọ lọ́yọ̀ náà títí tí àtúnṣe máa wáyé àtìfẹ́ ní àwọn àbọ̀ ní orúkọ tèmi àbúrò. now sẹ́yìn náà gbọ́ nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ sọ kí la bá lọ kí la bá bọ̀ kí ló bí ìdẹ́yẹsí sáwọn ò ní dáríjì rárá ni àwọn ò ní ìgbàmọ́ra rárá ni ṣé gbogbo nǹkan làwọn máa ń kà á kún ṣé gbogbo èèyàn ni máa ń bú àwọn gbogbo ọ̀rọ̀ ni máa ń jọ èébú lójú tiwọn àkàndá lọ́rọ̀ lẹ́nu bíi tẹjọ́ àsìkò tó ń gbogbo ọmọ káàárọ̀ òjíire láti yin Ọ̀yọ́ nù sí tọ̀yọ́ láti kọ tí ọ̀gbọ́n láwọn ibi tó bá ti yẹ ká kọ tí ọ̀gbọ́n láti dìde ọ̀rọ̀ takò wọ́n ibi tó bá ti yẹ ká takò wọ́n. ìdí ni pé bàbá ní akọ aṣọ sí wèrè lọ́rùn yóò sọ gbogbo aṣọ dàkísà ẹ jẹ́ ká kéde dìrìn yóò sòkú ìyá ìbò ṣe fẹ́ yóò dóorùn pa gbogbo ará àdúgbò Ọ̀yọ́ ọmọ ayé ọmọ ẹlẹ̀ ìwọ̀nba níyàn gbóná mọ́ láì kì í sọkà ẹ sì sọra yín lẹ́nu tán pátákó fún gbogbo ayé ẹ sọra yín dẹni yẹ̀yẹ́ Ọ̀yọ́ ọjọ́ òní tó lápọ̀nlé nú ọ̀wá lápọ̀nlé mọ́ torí pé ẹ fẹ́ jogún kógún ẹ̀ ń pàtàn kí tàn kiri ìtàn tí ò lè gbé yín lẹ́sẹ̀ well àkàndá ọ̀rá ogungun àjáwọ̀ ọ̀rá ogungun aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́gbọ́n bàbá alábàbọ̀ ọlọ́rọ̀ ó ṣe ẹ jẹ́ ń kí ọ̀rọ̀ mi bàkọ̀ màá tún fà á yọ láìpẹ́ ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní wọ mi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn ajú àṣẹ o. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó dẹrù túwẹ́túwẹ́. ogun tí ò rí bí iyán tí ò rí bí àmàlà kò
àkòrí bíi kásùn tóbi ní ẹni ká máa rún. sinimá látà wíde ajagun tala kọ́lé ẹ̀. ogun gbẹ̀bọ̀n bàtàjà kun òde kalẹ̀. bó ṣe rúkú wọlé náà rúkú jáde ṣé owó ẹ̀bọra burúkú ni o. ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari. ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀. ó gbọ̀ tó yọ gbòsì yọ gbàgbede méjì yọ pọ́pọ́. apálò gangan lájagun tà tí wọ́n wá o. kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà. àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun. iná bara wuta òjò palami ọkà yọ làálà. ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yé. sinimá ti tún ajagun ta. it's a blockbuster written and produced by Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó. directed by Ṣeun Akínsànyà correct man. packaged by Mary Akíọ́lá. starring Sanusi Isiakapa. Kabiru Adéyínká Arínájà. Ralph Níyì. Délé Fágbóyọ̀. Adéwálé Alébíoṣù. Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù. Tamatiye. Eléjìgbò. Abẹ́ni Ẹ̀rọ. Adéoyè Abẹ́fẹ́ Awíkóńkó fúnra ẹ̀. Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta. subtitled in English. tragic comedy ni. bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì. sinimá ti tún ajagun ta. now showing on YouTube. ẹ click sórí Awíkóńkó TV kẹrìnrán wò. ajagun ta ni o. àwòtúnwò ni ẹ gbà bẹ́ẹ̀. Awíkóńkó Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkóńkó Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkóńkó Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awíkóńkó Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀. Awíkóńkó, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀. Awíkóńkó àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awíkóńkó Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.